Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo kíbi tí ọmọ Yorùbá bá wà ń pé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ṣe rí. Kí ni mo tún mú wá fún yín lénìí? Òun ni nípa ọdún Halloween tí wọ́n ṣe nílùú South Korea ní oṣù tó kọjá. Bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n wá káàkiri gbogbo àgbáńlá ayé láti wá ṣe àjọyọ̀ ọdún Halloween yìí tí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n tún farapa. Ìwádìí jẹ́ kó yé wa pé ọ̀pọ̀ àwọn èèyàn kan ni wọ́n sì tún wá di àsìkò yìí. Àwọn wo ni wọ́n dá ọdún Halloween sílẹ̀? Kí ni ìdí tí wọ́n fi dá ọdún Halloween sílẹ̀? Kí ni àwọn àǹfààní tí wọ́n rí ń bẹ̀? Ìwádìí jẹ́ kó yé wa pé gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe ọdún Halloween káàkiri gbogbo àgbáńlá ayé ni àwọn ènìyàn máa ń kú. Àmọ́ àwọn tí wọ́n kú nílùú South Korea yìí wọ́n ti pọ̀ jù. Kí ló wá ń pa wọ́n níbi ọdún yìí? Àwọn ẹ̀mí wo ni wọ́n ń pè sọ̀kalẹ̀ sáàrin wọn tó fi di pé wọ́n wá ń kú? Ìwádìí jẹ́ kó yé wa pé ní gbogbo ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ọdún yìí ní ojúmọmọ, kò sí nǹkan kan tí ó máa ń ṣe àwọn èèyàn. Àmọ́ tó bá ti di lálẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kú. Kí ló wá ń pa wọ́n níbi ọdún yìí? Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan, kẹ́ wá gbọ́ àwọn àlàyé àti ìwádìí tí a ṣe nípa ọdún Halloween. Halloween jẹ́ ọdún kan tó jẹ́ wípé tí wọ́n bá ti fẹ́ ṣe ní ìlú kan, wọ́n á máa kéde nínú rédíò, wọ́n á máa kéde lórí tẹlifíṣàn láti máa kìlọ̀ fáwọn òbí láti kó àwọn ọmọ wọn níjàánu. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń ṣe ọdún yìí ni àwọn ọmọ máa ń sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń ṣe ọdún yìí ni wọ́n máa ń jí àwọn èèyàn gbé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń ṣe ọdún yìí lóríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀. Wọ́n máa kéde lórí tẹlifíṣàn, wọ́n máa kéde lórí rédíò láti kìlọ̀ fún àwọn òbí kí wọ́n má rán àwọn ọmọ wọn jáde lálẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń ṣe ọdún yìí ni oríṣiríṣi nǹkan máa wá ń ṣẹlẹ̀. Mo fẹ́ kó yé ẹ̀yin èèyàn wípé ọdún Halloween burú jáì débi wípé gbogbo ìlú tí wọ́n bá ti fẹ́ ṣe ọdún Halloween yìí, wọ́n á máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún bí ọdún Kérésì tí a máa ń ṣe káàkiri ní December. Wọ́n á máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún, oníkálukú á máa ró ẹ̀kú, oríṣiríṣi aṣọ eégún ni oníkálukú wọn máa rán tó jẹ́ wípé tí wọ́n bá ti wọ aṣọ náà tí wọ́n ń pè ní costume, tí wọ́n bá ti wọ̀ ọ́, ẹnikẹ́ni ò lè dá wọn mọ̀. Mo wá fẹ́ kó yé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lónìí pé gbogbo ìgbà tí wọ́n bá ti wọ aṣọ yìí, ẹnikẹ́ni ò lè dá wọn mọ̀. Ibẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ láabi. Ìwádìí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò tí ì fìdí múlẹ̀ ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ọdún Halloween. Àmọ́ ohun tí wọ́n dá ọdún Halloween lé lórí, ohun tó burú ni. Lára iná ni wọ́n ti yọ ọdún Halloween. Ló ṣe jẹ́ wípé gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe ọdún Halloween, wọ́n máa dá iná ńlá kan kalẹ̀. Wọ́n á dá iná yẹn sílẹ̀, wọ́n á máa yípo iná yìí. Wọ́n á máa yípo iná yìí láti máa gba èéfín ẹ̀ sára. Tó bá wá jẹ́ pé láàárín ìgboro tí wọ́n bá ti fẹ́ ṣe ọdún yìí tí ò bá ń ṣe ibi tí wọ́n ti lè dáná, wọ́n á pe ẹ̀mí yìí, wọ́n á pe sọ̀kalẹ̀ sáàrin wọn lágo 12 òru. Kí ló wá mú wa tí a fi wá ń ṣe ìwádìí yìí? Kí ló mú wa tí a fi ń ṣe àwọn ìwádìí yìí? Òun ni nípa àwọn Saudi Arabia tí àwọn náà gba Halloween tí wọ́n gbà sílùú wọn láti máa ṣe. Wọ́n ti wá ń ṣe ọdún yìí láti àìmọye ọdún sẹ́yìn. Àmọ́ eléyìí tí wọ́n ṣe kọjá yìí, òun ló tú àṣírí wọn síta nílùú tí ẹ̀sìn ti wá. Tó jẹ́ wípé látara àwọn tí wọ́n gba ẹ̀sìn látara wọn ni wọ́n ń tako ẹ̀sìn tí ẹ̀sìn Mùsùlùmí bá nílẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, ẹ jẹ́ mú mi ná. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa. Àṣà Yorùbá TV2 lórí Facebook, Àṣà Yorùbá TV3 lórí Facebook, Àṣà_Yorùbá TV lórí Instagram, Àṣà Yorùbá TV lórí Twitter, Àṣà Yorùbá TV ní YouTube. Ẹ máa bá wa kálọ.